Kí ló tẹ̀ ń dara yín láàmú? Èmi ti lálàá ń pàkọ́ tẹ ṣẹ̀ṣẹ̀ ń wá yìí. Tẹ bá fẹ́ jẹ owó gọbọi yìí. Ẹ̀ta 20, ẹ̀ta 40 àti 5. Mo lè ka làákàyè rẹ kù díẹ̀ o, memory card rẹ ti kó fáírọ́ọ̀sì. Ṣé kí tí wọ́n bá tó mú alẹ́ kan 20, 40, single 5? Mo jẹ́ dànù. Ẹ fẹ́ lọ sí mọ́ ni, ẹ fẹ́ lọ sí mọ́ ọ̀kẹ́ bí wọ́n lọ sí mọ́ṣúárì náà. Èwo ni a gbọ́dọ̀ bẹ lọ àwọn tó bá jẹ lówó káwọn angẹ́lì tí a máa ń náyà àwọn wàkánà kiri tí a ń bẹ lọ sáré kí wọ́n bá dàpá lọ́dọ̀ rẹ̀. Ọjọ́ tá a ti máa wọn sẹ́nà kí ládàá lẹ́yìn wọn. Gbogbo bí ẹ̀ ń ṣe lówó lè kọ̀ sẹ́yìn àwa yìí. Àfi channel owó àwọn tán wọ́n gbajúmọ̀ bíi Channel TV wọn ò máa wá mọ́. Ẹ ṣàmọ̀ ẹni tí mo ní mo lálàá pé mo rí tó pa mí. Arákùnrin yìí ni. Ẹni máa kú ó pàdé ẹni máa pàdé ẹ. ló fẹ́ kẹ́ remembrance ní ọ̀fọ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ tálàgbà bàbá yín sọ ló fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ ẹ. wọ́n mi tẹ̀ mẹ́jà kò sáré ló kúrò ìsìgbà mélòó. kí lè lè. kí ló jọ ẹ sí wa. Wọ́n sọ pé ọlọ́dọ̀ òru ló gògóró ọwọ́ tí ó ṣì kọ́ lọ́ máa lọ jókòó sí tẹ́ máa fi gbogbo owó tẹ́ máa fi mú tí. Ẹ tí bèrè náà mú gbogbo èlò mọ ọtí èlò mọ pàrágà ni mo mú. Ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bíbá ìpátá wọ́n ti fi hàn mí mo ti rí. Ló bá tán. Mo ti rí lójú àlá. Ọlọ́run àlá lílá sú mi o. Empty. Ṣé máa bá ogbó iṣẹ́ tí mo ti ṣe láti òru jẹ? Tó bá ní ṣe wọ múre kan ló múre kan. Èmi tí mo lọ sínú ilé lọ gẹ ṣùgbọ́n lè lọ báyà lájà anybody. Gemini Films and Marketing àti gbé jáde sinimá titun lọ́wọ́ orí ni o. Odunlade Adekola Kẹ́mi Afọlábí kìràkìtà gbòrògiri fàtàfìkì èyí lẹ ò fi gbà pé lọ́wọ́ orí ni o. Sinimá tètè lọ́wọ́ orí àpèrí àtẹ̀tẹ̀ níran tètè bẹ́ẹ̀ kò fún ṣá lọ́wọ́ orí tí o mọ ibùsùn bóyá kìbá tún bẹ̀ ṣe lọ́wọ́ orí tí jì já Odunlade Adekola ti gba fọ́tò no going back orí máa roll setup eléyìí lágbára jù kí ló dé. Olóòlù ṣe Ọlọ́run ó ní títí gbàlàjà yẹn ó ní títí Èkó ni ẹ ó títí gbàlàjà lọ́nà Èkó ọ̀nà ló gbà yẹ. Kó yá tètè gbé súnmọ́ gbogbo something tí ò sí láàrin yẹn kó yá jẹ́ kó start immediately. Sinimá tètè lọ́wọ́ orí a movie written produced and edited by Ọlákúnlé Ọlábọ̀dé Bikas Ṣẹ́gun Ògúngbè ló direct yẹ starring Odunlade Adekola Kẹ́mi Afọlábí Ṣẹ́gun Ògúngbè Lékan Látúnjí Ẹniọlá Àjàó Túndé Ṣọ́báyọ̀ Bukola Ògúndàrẹ Yọlá Ọláṣẹ́ni Bukola Adeeyo Yọlá Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun lọ́wọ́ orí subtitled in English ó ti jáde sórí VCD nìkan kásàgbà. Marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited, the chartered marketer. Movie City, Ami Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Cinema titun lọ́wọ́ orí. It is not over until it is over. Go get your copy now. Fọ̀bẹ ya ẹnikùn ìwọ kùnrinkùnrin ìwọ tí ẹ sì dúró kó fọ̀bẹ gun ẹ lọ́rùn náà kó wá wo nǹkan tí màá ṣe tí n bá délé. bẹ́ẹ̀ náà ló sọ pé kí n má sùn sínú yàrá ẹ̀ ṣé mo ṣe é ni. Tiwa ọlọ́run ọmọ pèmí àti ẹ nínú ilé yìí wàhálà ti ṣẹlẹ̀ iná ti jó gbogbo ilé ti jó náà àkọ́tí mọ̀ ni láàrin mi àti ẹ àfi tó bá ti sọ fún mi bí tó ti rí lọ́fíńdà yìí torí lọ́fíńdà yìí ìtumọ̀ ẹni pé wà á tẹ́lẹ̀ ẹjọ́ wà báyìí ẹwà báyìí ẹjọ́ wà báyìí wà báyìí wà báyìí wọ́n ara yín gan gidi gan ni gidi gan nǹkan. àìsàn wo ló ń ṣe ẹnu méjèèjì ṣé tó ń jẹ tí mi ò jẹ ni àbí torun tí mi ò sùn tiẹ̀. àlejò tọ́mátì dúdú fa ó máa ti lé mi ó máa ti lé mi èmi ó ti ń sáré káàkiri ó ti ń sáré ó máa ti lé mi dọ́fà.
bá jẹ́ pé inú ìpàdé kan náà lẹ́jọ́ wà sọ fún ọ wípé èmi ò fẹ́nu lẹ́yìn mi ò fẹ́nu lẹ́nu mo sọ fún ọ yẹn. àbí ìwọ tí wá tẹ́ ọ̀ ti gbàgbé bí èmi wà lè ṣe fi ara jì fún yín. Daddy, mommy, 500,000 naira, please. Ẹjọ́ account wo ni kí n kọ sí? Ṣé inú táìtì ni? Àbí inú offering? Àbí inú special seat? Irú ibo la fẹ́ kọ̀ yẹn. Ẹ jẹ́ ká gbé síbi kan. Mo fẹ́ kẹ́ lé mi fẹ́ lẹ́gbẹ́lẹ́ yẹn kó lè church wa. Ṣé rí ẹ wo ẹ lọ dájọ́ lẹ̀ yín gan ti tó dájọ́ lẹ̀. Ó yẹ k'Ọlọ́run ti pè yín tipẹ́. Mo rò pé torí pé ẹ rí k'Ọlọ́run ò tètè pè yín lẹ ṣe fẹ́ pera yín. Ẹ káwọn. Mo ti sọ fún ẹ, I don't want to say them again. Àwọn ọ̀rẹ́ ẹ̀ máa finú ilé mi sílẹ̀. Jùwọ́n àti Jídé, wọn ò lè gbénú ilé yìí mọ́. Ẹ lè ṣọ̀rẹ́ mọ́ láyé. Tèmi yé mi o, ṣọ́rọ̀ pé mo kàn dédé sọ̀rọ̀ ni. Mo ò dé rí nǹkan tó wrong nínú ọ̀rọ̀ tí bàbá sábàdà sọ. Pásítà, mọ́mí. Mo ní kọ́ ṣépè fún mi. Mo ní kọ́kọ́ ṣí kúrò yàrá mi. Àti ẹ lọ nínú òtútù nílùú tí ò sí ìyá tí ò sí bàbá náà mo dé sí dókítà sọ pé ó ti lóyún oṣù 3 jọ sọ fún mi o àbí Instagram lọ fi gbóyún báwo ló ṣe lóyún. Ó lè tó yẹn. Kí ló fún bàbá lójoojúmọ́ pé tí anytime tí Kọ́lápọ̀ bá ti pè tó máa ti rán lọ́tí pé kó má dá wọn lóhùn. Ẹ bá mi bá wọn sọ. Ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pàgbà òṣì yín mo ṣe mọ̀ pàgbà àwèrè yín ò tó lé mi. So ọtí ta sọ pé Kọ́lápọ̀ mú kò ṣe inú ilé yìí nìkan ló ti mú. Ẹ tún kóra yín ẹ tún lọ mutí káàkiri ẹni gbogbo bí tẹ́ ti ń ṣe fàájì bàbá tẹ́ ẹ bá present ọmọ yẹn in 2 hours tẹ́ ẹ bá present Ọlọ́run mi mọ nǹkan tí mo lè fi ṣe ṣe rí sọ̀bìyà máa sọ yín sí tẹ́ ẹ bá lọ wá ọmọ yẹn jáde ẹ pẹ́ lọ́wọ́ ìjọba lọ bí mo ṣe máa yín sọ yẹn. wọ́n ti máa wo ẹnu àwa tí à ń. nǹkan tó fẹ́ mu yìí ó kò ṣe wo ìkó tutù. I am also facing the same thing here. Ebi 8 lẹ́yìn I have about 20,000 attended to. máa control mi ní kọ́pìlì bàbá mi ṣé o bàbá ńlá kú bàbá ẹ̀ kan ó bá bàbá mi dá kọ́pìlì lẹ́nu. At my age, I think I should know what I'm saying. Yeah, ma, with due respect, ma, me so I'm just saying if there's anything to get over here, what's a transpire line or something that a motole faki won't cover my shell. Something people will take all up on Sonata. You don't know. Mommy, kò sí rọ́ńbẹ́ o. Ojú mi rí. Tó bá jẹ́ gbọ́n mi kí lèmi náà fẹ́ sọ. Báwo ni ìwọ náà ṣe? Báwo ló ṣe náà? Má gbọ́ nǹkan tó ń sọ. Má sọ pé o mọ̀. Ó ṣe máa sọ pé o máa dúró nǹkan bàtàbàtà bẹ́ẹ̀ yẹn o mọ̀. Ẹlẹ́hà tó ti sá lẹ́nìí ni o awúráwo ni o ntọ́ sọ Kọ́lápọ̀ di ọ̀mùtí ó yé yín ó yé mi náà awo lóye ò lè yọ gbẹ́rì.
Kí ló dé? Oúnjẹ tó gbé fún mi. Kábíyèsí. Ó ń kọ mí o. Omi ń kọ mí ara mi ò gbé kankan. Ẹ̀rù ń bà mí ara mi ò gbé. Agbẹ́tò orí ikú bí ẹ̀ dárò. Àlùkò torí ikú bí ìyá ẹ̀ kó sùn. Adéníwá lè mí dà n ò rí. Ẹ wò kábíyèsí. Adéníwá lè máa tó dé. Ó máa tó dé àtìké. Òun gan. Ó ń pípí agbogbo bó ṣe máa wálé ni. Ó dẹ̀ máa tó dé. Kódà láìpẹ́ yìí sí ojú pèmí. Òun gan ti rẹ́dí tán. Òun dé airport tó báyìí. Ẹ pẹ̀lẹ́. Nítorí ikú bí ẹ̀ dárò. Gbogbo ẹjẹ́ ìṣe yẹ mọ ọkàn tèmi ò gbé àyà mi ń já o. Ọmọ yín pápá ò gbọdọ̀ dé bá gbogbo ohun tẹ́ ẹ̀ sọ yìí. Ṣé fẹ́ kó máa kó fẹ́ káyẹ̀ ẹ̀ sókè ni? Ṣé àmọ̀ pé ọmọ kékeré lọmọ yẹn? Jésù ní agbẹ́rẹ́ jẹ́ Jésù Olúwa mo dúpẹ́ lọ́wọ́ yìí wọ́n yìí ló mú mi lọ́wọ́ ní ẹ̀pẹ́ Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ ẹ wá dáríjì ìpàdé àdúrà tí mo wá lọ Olúwa ẹ máa bá mi lọ gbogbo nǹkan tá a bá fẹ́ lọ ṣe lọ́rùn Olúwa ó yẹ wá kó tọ̀dọ̀ yín láwa lẹ́sẹẹsẹ tí bá máa wá fi padà wá sínú ilé jẹ́ ká lẹ́nu ọpẹ́ ká lẹ́rẹ̀kẹ́ oyin Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ṣé mo sọ fún yín tẹ́lẹ̀ pa nípàdé àdúrà? Nípàdé àdúrà? Ó tọ́ ni. Ṣé wàá ní pẹ́ báyìí? Ẹ má yẹ kí n sùn, mo máa pẹ́. Ẹgbẹ́ àbálòkù jọ lọ. Lọ bá gbé wa. Olùkọ́ mo sùn lọ́wọ́ rẹ̀ mi gan. Bóyá ọjọ́ mi ṣàbàjọ́ lọ. Ọlọ́run ọba, ọkùnrin bá mi kó sí nínú. Kò sí ìtẹ́lẹ́dẹ́ àti ṣe ń bẹ̀. Tọ́ bá nípàdé àdúrà yá, ní lọ. Sunday service gone once in a while ni anything about the party or church back you are not ready to do anything Sherry mama bá yín bí Ọlọ́run bá lójoojúmọ́ náà pé kó tó bá mi yín lọ́kàn padà àmín Ọlọ́run yín lọ́kàn padà ó mọ̀ pé obìnrin gangan ló ní ìdádúrà ẹ̀ jù ẹ̀yin lè fi àdúrà ran àwọn ọkùnrin lọ iṣẹ́ tí yín nìyẹn ìyàwó mi ètò tí ń gbà yín lọ ó ti cover everybody ọkọ mi ṣé ìwọ mọ̀ pé ẹ̀sìn bàbá ò gba ọmọ là. Ìyá mi ó ti ń pẹ́ lọ tètè máa lọ. Ìyẹn náà bá yín sọ ó náà bá mi kó sí yín nínú ṣe ti gbọ́ ẹ wo èyí tẹ́ máa lọ́n tèmi tẹ́ mọ̀ pé ṣẹ́dá ti fẹ́ jẹun mo ti bá yín prepare oúnjẹ yín sí kitchen kẹ lọ síbẹ̀ kẹ gbé kẹ jẹ Ọlọ́run ọba abámidáwọ́ lè yín. Àdúrà gba ètò ti ṣe náà ni. Àmì ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kẹ́ take care o. Ó wá mi tilẹ̀kùn láti ìta. Okay. Má pẹ́ o. All right. Kíákíá bẹ́ẹ̀ yẹn. Jesus Christ of Nazareth. Wúríkà. Ó yá. Bàbá o. Jésù. Ẹ pẹ̀lẹ́. Fọláwẹ̀ àfisọ̀rọ̀ orí bí sista bí n pé ṣe débí bí ẹ̀mí Ọlọ́run ṣe balẹ̀ wọn. Ara nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ wípé tí o bá ti rí nǹkan tí kò bá yí ẹ kó má béèrè ara rẹ̀ ló ṣẹlẹ̀ yìí sí jẹ́ kí n explain eléyìí tó báyìí jẹ́ kí n explain fún ẹ torí ìjọ mi tó bá rí rẹ̀ ṣòrí tí ẹ̀mí Ọlọ́run bá balẹ̀ èèyàn bẹ́yẹn èèyàn ní láti wá èèyàn kan nítòsí tó máa sáré di ènìyàn mú because tí wọn bá yẹ ti di mú ó lè máa forí gbá ògiri forí gbá igi gbọ́pẹ̀ so yẹn ni mo ń ṣe fún ọ. Bàbá o ẹgbẹ́ mi ò ṣí dákẹ́jọ́ kí lẹ́yìn sọ lẹ́nu yín tí ó dùn orí yìí tiẹ̀ ti bàjẹ́ in fact mo ṣe ń wo yìí ó dàbí kí n ṣe yín àmàyàmá kí n ṣe yín àkàyàkà ni ẹ̀yin èèyàn burúkú yìí ẹ̀yin wá preach fẹ́ mi èmi tẹ̀ tún wá pé kí ibi kan ò yé mi kẹ́ explain ẹ̀ fún mi àṣeyàn burúkú ni yín ẹ̀yin mú sísá bí n pé ẹ̀ ń lọ́ wọn mú ẹ̀mí tẹ̀ ń sọ pé ó bà lé wọn yẹn ibi ìbàdí wọn ló bà lé àbí òun ló fi jẹ́ pé ìbàdí wọn lẹ̀ ń rán mú. Rárá ẹ̀yin ni bàbá fẹ́ gbà wọlé ẹ̀yin lẹ́mi fẹ́ gbà ní àbí. Àbí kì í ṣe sísá bí n pé ni mò ń wò yìí.
ọ̀rọ̀ yẹn ló sọ nísàlẹ̀ níbí yẹn you understand then nípa títí boyfriend or no boyfriend kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ lásán ni kò sí ọ̀rọ̀ pé àǹtí boyfriend àbí girlfriend kan àbí kíní kan káàkiri kò sí ní tó jọ kò yẹ yín ṣe rí Jésù Kristi tẹ́rí yẹn ó fẹ́ràn wa débi gẹ́ to the extent pé ó kú fún wa lórí igi àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ wa nígbà tí àwọn ọba tún wá ṣọ́ra tábà tún wá lọ ń padà ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn bí ìgbà tá a fẹ́ fi ìyà jẹ Jésù ni ṣe mọ̀ látọwọ́ tèmi ìyà ò ní jẹ Jésù o bóyá látọwọ́ ti ń ṣá ṣe ti yẹn sìn ẹ má jẹ́ kí ìyà jẹ Jésù látọwọ́ ti yín náà. Sista Kalawe gẹ́gẹ́ bí èyí tí ẹ ti máa rí a fún yín ní oore ọ̀fẹ́ kankan láti súnmọ́ ọkùnrin kankan tí ò bá kí n ṣe ọkọ yín ṣùgbọ́n lẹ́yìn tẹ́ bá ti wá márì tán o tẹ́ ti ṣègbéyàwó tí gbogbo ayé ti mọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ìgbà ilẹ̀ wá ní oore ọ̀fẹ́ láti jọ súnmọ́ra yín gẹ́gẹ́ bí lọ́kọláya torí pé Bíbélì ó fi yé wa wípé àgọ́ ara wa tẹ́ wò yìí òun gangan ni tẹ́ḿpìlì Ọlọ́run ìwà àgbèrè òun dẹ̀ ní ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí Ọlọ́run ọba tó kórìíra jù. ẹ tún wá gbọ́ lẹ́yìn tẹ́ bá tún wá wọlé ọkọ yẹn kágbà pé ẹ tún ti wá wed tán wẹ́ẹ́ náà gbà tó bá tásìkò yẹn ṣá ẹ máa gbọ́ lẹ́kṣọ̀ dé bẹ́ẹ̀ ẹ ò tún gbọ́dọ̀ rin ìrìnkúrìn lẹ́yìn ọkọ yín tí ẹ bá tún bá ọkùnrin míì ṣe àgbèrè káàkiri jáde gbogbo ìwà tá à ń sọ yìí àgbèrè àti panṣágà ni ó dẹ̀ jẹ́ ara ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run bínú sí gidigidigidi mo dẹ̀ gbàládùra pé lágbára Ọlọ́run ẹ̀yin ò ní kú sínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú yín tó bá di ìrọ̀lẹ́ ẹ lè yọjú sí wa ní church ṣe ọ̀dọ̀ sáà mi then eléyìí náà tẹ bá ti kà tán nǹkan tí ẹ bá rí ń bẹ̀ tó bá yẹ pé bóyá ẹ ní láti béèrè àwọn questions kan lórí ẹ lè wá sọ́dọ̀ iṣẹ́ mọ́ ọ̀dọ̀ mi ṣá. mo lè ní dada. it's a problem. Ok a tún máa rí ṣe ti gbọ́. ìyàwó brother Michael mọ́mí Joy ayé yín ti bàjẹ́ ó tán fún yín po. kí ni nǹkan tá à ń sọ kí ló ń sọ ó ti ń gbé kí ló ṣe kan yín o. No, má attach importance àbí ẹni nǹkan tí kò necessary mọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ ti yá wèrè orí yín ti dàrú orí in fact ẹ gbàgbé òṣì yín ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní òṣì. ẹ wò rodo yẹn ti tó bẹ́ẹ̀ yẹn ó ti tó bẹ́ẹ̀ ẹ kó tomato sí. irú ńkọ́. ẹ wo bí kẹ́ fi irú sí àtẹ̀gúsí. irú wà. ẹ wo màmá ẹ fi sáta wa lónìí o. ẹ ṣáà rí pé bó ti bá yín fi sí ya. so bá burú mi ṣe sọ kẹ́ fi irú sí. ẹ ká sàn mọ́ mi. báwo ni ká sàn. yes ma ẹ jọ máa mo fẹ́ rí yín ni ma. ẹ máa sọ nǹkan tó fẹ́ sọ. ẹ dá àwọn kọ́sítọ́mà lóhùn máa rí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. no sọ nǹkan tó bá fẹ́ sọ. èmi wò pé bóyá kẹ́ dá wọn lóhùn so máa lè wá rí. sọ́n tó bá fẹ́ sọ mi ìfẹ́ wàhálà o. ó dáa mọ́mì wo mo fẹ́ ra ata díẹ̀ ni kí n fi ṣóúnjẹ fún àwọn ọmọ yín lé màá lọlé màá bá yín mọ owó wá ń rọ̀lẹ́. mo fẹ́ ra ata díẹ̀ mo fẹ́ fi ṣe bẹ̀ fáwọn ọmọ tìyẹ kì í ṣe ọmọ tèmi. dúró náà ṣé ọmọ yìí ata tó ti rà lọ́wọ́ mi bíi tó sanwó tó bá jẹ́ pé bí àwọn tó kù ṣe ń rà nìyẹn jọ torí Ọlọ́run ṣé wàá bá igbá lórí mi ṣé mo jẹ àwọn ẹbí ẹ lówó lọ́rùn wọn ni kò wá gbà lọ́wọ́ mi láyé ni ìwọ ọmọbìnrin jẹ́ kó rí ẹ pé má yẹ kí n rí ẹ ní iwájú mi mọ́ láti èní ẹ lọ má yẹ kí n rí ẹ ní iwájú mi mọ́ tí n bá tún rí ẹ ń bíbà nǹkan tí màá ṣe fún ẹ kò ní dá o. ó ṣe ẹ kó wájú mi jàre wo bó ṣe rí oníranù alápá má ṣiṣẹ́ ó rí rádaràda fúba ara ẹ̀gàn ó ti jákun wá ń bà bóyá wọ́n tiẹ̀ fowó rán mi sí yín lọ́rùn mi ò fi jíṣẹ́ ni má débi mọ́ o mo ò ṣe. ẹ wò Fọláwẹ̀ kò mọ àwọn arábìnrin tó ń lọ yìí o mo mọ wọn kódà mo mọ ọkọ ẹ̀ gan olórí burúkú làwọn ọkùnrin o tó bá rí ọkọ ẹ̀ tó bá róbìnrin tó ń lọ bá tì kò dá tóbìnrin rárá. ẹ dúró ṣe nǹkan tẹ̀yìn sọ fún mi sìn ni pé ọmọbìnrin tó ṣẹ̀ kúrò ń bí báyìí tó ṣẹ̀ yẹ̀yẹ́ tó ń bí báyìí ó ní ọkọ ńlé ọlọ́kọ ńlé ló ń yẹ̀yẹ́ ẹ̀ káàkiri àdúgbò báyìí kò ní dá fọ́kọ ẹ̀ ọkọ tó fẹ́ sílé tó fìyà ń jẹ báyìí kò ní ṣoríire irú ìwà játijàti wo nìyẹn náà. kò sí àmọ́ nǹkan tó dùn mí dù ìyàwó ló ń gbà wọn káàkiri yìí o bó ṣe ń sọ̀rọ̀ síyàwó ẹ̀. ṣé mo pẹ́ ṣẹ̀ mi ṣá kí ló dé tí ẹ ṣe lè jẹ́ ká sọ fún nígbà tọmọbìnrin yẹn wà ń bí báyìí kó lọ kà mọ́ bẹ́ẹ̀ ṣé wọ́n á dọ̀ bó ṣe ń yẹ̀yẹ́ ẹ̀ káàkiri àdúgbò báyìí mo ṣe lè sáré tẹ̀lé wọn tí lè lọ jìnnà náà. tani. ọmọbìnrin yẹn. jọ nítorí Ọlọ́run ta ló máa sọ ipò sọ fún ẹ.
ojú ló ń rojú ṣàánú kí ló dé tá a lè sọ fún yá pé yà ń jẹ kadẹ mú kúrò nù yà ẹ sọ pé kí ni kan èmi máa sọ ọ ẹ mọ èmi yẹn lọ sí máa lọ sọ. ẹ wo ẹ máa bá ti yín lọ Ọlọ́run ní ṣayé bí ayé eléyìí ẹ má rẹ ru ẹlẹ́rìí tẹ fà ṣá. ibo ló bá sọ pé ti gbọ́. ó yá ká máa lọ. màmá ẹ fún wa chẹ́ńjì. mo gbé. èwo ló wá ṣe yín tẹ̀ ń gbọ̀n sí kí lẹ wá ń gbọ̀n sí fún ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ báyà ọkùnrin ṣe rí nìyẹn báyà àwọn ọkùnrin ṣe rí nìyẹn wọn Ọlọ́run. tí bàbá tó lọ́dẹ̀ dágbére Àbújá fún mi tó wá lọ sí mẹ́yẹn tó lọ ń ṣe ṣìnà. Àbújá ọ̀dọ̀ sí Chicago ni wọ́n wà. ẹ wo ṣé gbogbo nǹkan tẹ̀ ẹ̀ sọ yìí ló dẹ̀ dá yín lójú ṣá. èmi ọmọ Fọláwẹ̀ mi ò parọ́ rí láyé mi láti jọ́ tán ti bí mi mo confirm ẹ ni ṣẹ́gi tí ẹ bá dé ọ̀dọ̀ sí Chicago tí ọkọ yín lọ bá ti ẹ mọ̀ pé ti rúgi oyin. rúgi oyin mo rúgi oyin lóòótọ́ mo mọ̀ rúgbẹ́ wọ́n jẹ́ ká ló jáde. nǹkan sáré ṣe tiẹ̀ ní bàbá pàǹsì máa ti dé. olùsí olórí burúkú ṣàbújá lélẹ̀ ṣàbújá lélẹ̀ ọjọ́jú ni ẹ o olùsí olórí burúkú onírànú oníṣìnà ṣe bábíjà ló dágbére fún mi ó fẹ́ mi àtàwọn ọmọ mi sílẹ̀ sílé tó wá síbí ìbáyìí wá gbé olòṣì egbére eléyìí náà ó tẹ̀lé ọkọ tèmi wá mo ń bọ̀ wá báwọ̀ sórí wọ máa fojú ẹ̀ báyìí máa fi dọ́rin ìka àgbẹ̀yà kí ló fẹ́ sọ ìyá jẹ mí ó tẹ̀ sí fi jẹ mí náà ó ti fi jẹ mí náà ṣé bí mo ti gbà mí kọ́ kiri àdúgbò ìwọ wá sí ibà ìwọ wá fowó gbégbére àkùrù bẹ́ẹ̀ náà oníṣìnà ó ṣe rí ìka àgbáyà aṣẹ́gun ò ní lọ́wọ́ àwọn nínú ìlú àwọn lọ́sọ̀tò aṣẹ́gun ẹ mú wọn dáadáa ẹ mú wọn dáadáa má yẹ kó lọ ẹni bọ́ ọgbẹ́ lè wọlé. Dádì Tọ́lá Yorùbá bọ̀ ó ní tí ojú bá ń ṣe pin tábà fi wọn ojú ò ní mọ́pin tó ń ṣe ò dáa o torí pé ojú gbà mí tì fún ẹ o oníyàwó o dẹ̀ lọ́mọ tó dáa o wá mú yàwó àtọmọ o kó wọn sínú ebi o rìnrìn náà bí ẹ lọ o lọ bá tóbìnrin kan àwọn bàbá tó jẹ́ pé àwọn bàbá wa tọ́tẹ̀ níyàwó mẹ́rin márùn wọ́n mánéèjì wọn. olórí ẹbí ẹ wo gbogbo ohun tó wà nílẹ̀ iṣẹ́ èṣù ni o iṣẹ́ èṣù gidi ni kò sí ní tẹ́ wá máa ṣe fún mi ju pé ẹ bá mi bẹ̀ mo mọ̀ pé mo ti ṣẹ̀ olórí ẹbí ẹ bá mi bẹ̀ ni ẹ wo ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ olórí ẹbí o torí ẹ lẹ ṣe jó lórí ẹbí o ẹ bá mi bẹ̀ o ẹ bá mi bẹ̀ o. ẹ wo dádì ó fẹ́ mi àtàwọn ọmọ mi sílé ó wá ń fi ìyà jẹ wá múdẹ sọ fún pé kó jẹ́ kí n ṣiṣẹ́ ó ní kí n má ṣiṣẹ́ wo Dádì Tọ́lá ẹlẹ́dàá mi ló máa dáa fún ẹ orí mi ló máa dáa fún ẹ. òtítọ́ ayé mi jọ má ṣe pé wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ yà ìyá kò ní jẹ́ nítorí náà tó wá gbọ́ ìmọ̀ pa ṣàtúnṣe ó ti já ẹ lójú báyìí ẹ fi yán sílẹ̀ máa lọ dá kàlámù ń ta. ìtò náà ìbọn ìmọ̀ pa ṣàtúnṣe má kì í máa yá mi jọ ọjọ́. ẹ wo kò tọ́ pé dídí kẹ jókòó. tí kì í bá aṣọ pẹ̀lọpẹ̀ yín ni ẹ wo tí ọkọ mi bá ń jáde láàárọ̀ báyìí ń sìn á fún mi lówó oúnjẹ àtàwọn ọmọ mi á tún mọ wá béèrè lọ́wọ́ mi wípé ìyàwó mi ṣó ti tó. bẹ́ẹ̀ ni. bọ́rọ̀ àwọn ọkùnrin máa ṣe rí má nìyẹn àti pé wọn ò ṣe gbójú bọ̀rọ̀ fún. bí gàǹtì ẹ wo ẹ má má jẹ́ ká mẹ́nu bọ̀nà ọ̀dọ̀ tí ń yẹn ṣe bẹ́yìn mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bù mí gbọ́ ọpẹ́lọpẹ́ Fọláwẹ̀ òun ló mú mi débẹ̀. Ìyá Tọ́lá kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀mi ṣe ń rò pé mi fẹ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni Fọláwẹ̀ ṣe gbé kalẹ̀ o àmọ́ kọkùnrin réjò kóbìnrin pa kéjò má ti lọ ni òun náà ṣe gbé kalẹ̀ nǹkan kan náà ló kù sí. ẹ wo bí gàǹtì ẹ má má jẹ́ kí n bínú lórí ọ̀rọ̀ yìí o. ewu làbọ̀ wọn bínú gbogbo yẹn ò tó bínú ẹ má bínú. mi ò bínú ẹ wo mo kàn ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ni ó dàbọ̀. bá mi káwọn ọmọ ẹ o. ẹ̀yin kọ́ ẹ̀ lọ bí tẹ́ ń lọ mọ́. ẹni ìwé jẹ́ kí mi náà sáré lọ so màá máa pè é ṣùgbọ́n. Dáadáa ni kẹ́ wá jàre. Fọláwẹ̀ ó nà. Fún mi èwo ni gbogbo yẹn tí mo wá jẹ́ bí ìyá tó máa mú sí ni. Kí ni? Àwọn tó wá dúpẹ́ lọ́rọ̀ rẹ nísìnyí tó ní fẹ́mi náà ń ṣe àní.
ṣé àwọn yẹn kàn wá dúpẹ́ lásán ni nà. Fọláwẹ̀ irú kí ló ń sọ lẹ́nu yìí wọ́n kàn wá dúpẹ́ lásán wọn ò fún ọ lówó ló sáà ní ọ̀mẹ̀tọ́ ni àbí wọlé ọmọ tó yóò béèrè lọ́wọ́ wọn. ẹ̀tọ́ kí ni. Fọláwẹ̀ òun fi tálẹ́ǹtì ṣòfò rèé ọlọ́run gan tó dá wa gan ó ń gbọ́ pẹ́ lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n bá ti kówó lẹ́bàá wọ́n lè pé ẹ máa aleluya mẹ́sàn-án ẹ mógo mẹ́ta tì wọ́n ní wọ́n kó fọ́lọ́run àmọ́ iye mọ́sáàsì báyìí wọ́n ní òun mowó ọpẹ́ wá ní à ń gbà ṣé gbogbo owó ọpẹ́ ní à ń sọ ohun tó rò pé ń kó lọ bọ́lọ́run kankan ni ibẹ̀ yẹn náà wọ́n ń gbà torí wọ́n ti fi lè máa manage life wọn ni wọ́n wàá mọ̀ bí wọ́n bá lè fún owó ọmọ bó ṣe béèrè àti àdìdí wá sí bí wọ́n mọ̀ pé wọ́n ti wò Fọláwẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ o. èmi ò ròdì gbogbo ibi tẹ́yìn sọ yẹn. kò tí ì dìnnà o kè é létí o ọgbọ́n sì wà tó lè ta sí o ọlọ́ọ̀kan mọ́lé ni ọgbọ́n mi tó bá ti dọ́dọ̀ báyìí lọ́mọ sọ pé ẹ wò mọ́mí tó bá ń pín bí ìyá junior ni bí senior ni pé ẹ wò nítorí tó yẹ wá mọ̀ pé kò sówó lọ yín ní fún gan ìbàjẹ́ tó ti bá yín rí ìmíì ṣe torí pé lọ́sẹ̀ tó lọ́gàn mo sì rí wọn àmọ́ owó pọ̀ lọ́wọ́ mi kò tí mo fi lè gbọ́n kadà tẹ̀lé wọn nígbà bá ti ń fọwọ́ orí tó ń lọ́sẹ̀ mọ́lẹ̀ wọ́n ti mọ̀ pé o fẹ́ sọ àwọn dtm nìkan máa mú èmi ò lè parọ́ ẹ mọ̀ mi pé mi ò kí ń parọ́. ṣé ọ wà fílẹ̀ bá ní. yẹn ti lọ nìyẹn. Fọláwẹ̀ wà á kọ ìṣe pọ́ lọ bí báyìí bó ló ṣe ń ṣe báyìí wá ìwọ náà mo fọkàn sí o lóòrò pé bí mo ṣe ń bí mo ń gbé olùpọ̀ tẹ́ ń lọ́rùn ni mo kàn ń gba wípé gọ́ọ̀bẹ̀ ìjìnà ni ńgbò wá lókù ńgbà lókù wọ́n ní bàbá afọ́jú ọmọ rẹ̀ pẹran ó ló ń gbọ́ wọ́n ní bàbá ń pò lẹ́gbà ó ló dìgbà ẹran bá dẹnu òun èmi mọ̀mọ́ tó jù mí rí kí ó ló di pé mo bí ọ ìyẹn kan máa pariwo pọ́n lóyún rẹ fóṣù mẹ́sàn-án lóyún ẹ fóṣù mẹ́sàn-án ni oṣù mẹ́sàn-án tó fi lóyún rẹ èmi mò ń fọ́ múkun ẹ̀ káàkiri tó bá jẹ́ pọ́fẹ́ràn ẹni tí ó máa sítọ́ tí ó máa sùn rìn ṣé ebi ṣe ń sùn tí èsì pé máa àfẹ́ tiẹ̀ ni ìgbà mi tó bá sùn èmi ní màá fọ́ yí ọ́nù kun rẹ̀ báyìí ìgbà mi tó bá sítọ́ màmá pé má jòmí ọ̀rọ̀ lọ́mọ mi lórí o sátúta ṣé ìmọ̀ àfẹ́ràn rẹ máa ṣe bẹ́ẹ̀ ó sì hàn sí ọ náà nísìn bí tinú oyún ọba hàn sí ọ lójú ayé nísìn ṣé ó hàn sí ọ sọ́fẹ́ràn rẹ ni ẹ sọ wáyé ń jẹ̀yà bọ́ ọbẹ̀ ni dákun ọ̀rọ̀ tí ẹ ò ní bàjẹ́ o ṣàánú mi o àwọn ẹni tó tiẹ̀ lẹ́ni tí ò nísìn kí ni a fẹ́ pè tiẹ̀ nísìn ọ̀pọ̀lọ́ wà ń bẹ̀ ọlọ́run tún fún ọ lẹ́bùn o tún pọ́n bídú àti bírèènì ni ẹ ọmọ sí kọ́dún tó yọ jẹ́ ni bí lọ ní àlọ́ yọ jẹ́ bóun tí ó ṣe á jẹ pé wàá máa sóore lásán sóore sáàrú èwo nu níbo ló ti gbọ́ bẹ́ẹ̀ rí yára rẹ o ọbẹ̀ gbọ́ mo fẹ́ kó o ṣe ibi pé tó yọkùn bá kàn pé Fọláwẹ̀ tó bá fẹ́ bọ́ sọ̀rọ̀ lásán báyìí owó bàbá gbọ́ ọkọ̀ tí bèrè. Adéníwálé wọ́n ń pè é ó dojú ẹlẹ́rù gbé o ó dojú ẹlẹ́rù gbé ògèdè ń gbé kànká ó dojú ẹlẹ́rù gbé. Adéníwálé kábíyèsí ó rí ibi tí mo mú ọ wá lónìí mo fẹ́ fi àwọn nǹkan kan hàn ọ́ ní. Adéníwálé kábíyèsí gbà gbà. Adéníwálé má wojú ẹ̀. ó ṣeé ṣe ó gbé ìlérí tèǹgbà kábíyèsí ó ṣeé ṣe ó gbé ìlérí àgbọ́yé mò ń gbọ́ tiẹ̀. kábíyèsí why are you doing all this? nítorí nǹkan tí mo gbọ́ tí mo mọ̀ ó ná ní tí ọba kan ò bá kú ọba kan kì í jẹ am I wrong olúwawo? Adéníwálé ọ̀rọ̀ ló sọ wípé bí ọba kan ò bá kú ọba kan ò jẹ èyí tí mo wá ṣe fún ọ lónìí kó lè yí ọ wípé ẹṣin a máa kọ́ ọmọ tiẹ̀ léré sísá bẹ́ẹ̀ ni ẹyẹ sì máa ń kọ́ ọmọ tiẹ̀ ní àdìfò láti kékeré tó bá ti bí mo fẹ́ kó o mọ̀ wípé bírú wa yìí bá papòdà o gbọ́ mi tírú wa bá relé kó má bàa sí kọ́ńtúrófásì àbí kílẹ̀ yín olóyìnbó ti ń pè àríyànjiyàn ni mo ṣe mú ọ wá pé ìwọ ló kàn èyí ló jẹ́ kí n mú lúwawo kó tẹ̀lé mi wá kó ṣojú ẹ̀ má bẹ̀rù má ṣojú
ọmọ akínníọ́ ìwọ ni adé ọ̀hún tọ́ sí tìrú wa bá papòdà bẹ́ẹ̀ ni. kábíyèsí ẹ pè fún wa wọ́n ní ọ̀rọ̀ ní tán lẹ́nu àgbà ìtọ́ kì í tán lẹ́nu àgbà wọ́n jẹ́ kẹ́rù ó bá ọ ọmọdé ńlá fi joyè ipò bàbá wa náà làwa náà sí ìwà wọ́n ní ìrún àkùkọ gàgàrà ní ìṣàwọ̀ arúgbàdo làbújá ọ̀ làrúbí ayé rẹ já òfò àṣẹ inú ayé rẹ yóò fòdò lọ ó ti jẹ́nu kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí wọ́n ní àárẹ̀ pápá ńlá àbẹ́tú òjòjò ní ṣòwòkówó mọ̀nàjà tiẹ̀ ní kú torí wọ́n ní ọrùn ni wọ́n kálá ìtàlógún ni wọ́n kákàn lẹ́rù òṣì ní tara àyókù tí wọ́n ká tí wọ́n ní sọmọrún adéfá fún gbogbo tí ń renú ọ̀gán rẹ̀ wọlé sí kábíyèsí kò sí ní tí ò sí àrẹ̀mọ́fẹ́ dé ẹ fọkàn balẹ̀. kábíyèsí ẹ̀kú ara yá ọmọ yìí ti dé wọlé bàbá ẹ̀ ọ̀kadà ìgbádùn sí ibi ẹ̀ ṣá. Adérìnwálé. kábíyèsí ó ti dé. ó káàbọ̀ Adérìnwálé gbé mi. ọbẹ̀ ìjà aráàlú olùbísí ọmọ ẹranko yáyò ó pẹ́ pọ̀ mo ti retí ẹ. retí ojú rẹ ò ní rí bí. àṣẹ wà. ó ti ń kí n pẹ́ tó ìwọ ló gbẹ̀yìn. ọlá ó màmá lọ gbogbo aráàlú àpàlà adédèmọ́yè ẹ lọ ọba adédèmọ́yè màmá lọ bẹ́ẹ̀ni bá rè bí àdógún ọdún bẹ́ẹ̀ni bá rè bí àmàmà dọ́gbọ̀n oṣù ọba adédèmọ́yè ẹ lọ kò mọ̀ dágbére bẹ́ẹ̀ni kankan ìbá ṣe pé olúgbọ́n òkú láyé bí o bá sọ pé ikú jàre rẹ ìbá ṣe pé lẹ́sẹ̀ òkú o bí o bá sọ pé ikú jàre rẹ ikú pàgbé bẹ́ẹ̀ ni tí ò lè dárò ikú pàlùkò bẹ́ẹ̀ ni tí ò lè kóṣù ikú palẹ́kẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni tí ò lè kẹ́fù ikú pàbà dédé báyìí o bẹ́ẹ̀ ni tí ò lọ pàṣẹ ọlọ ọ màmá lọ ọlọ ọba dédé báyìí màmá lọ omi jẹ́ sómi sọ̀rọ̀ ọ màmá dábì lójú mi ní kọ̀kọ̀kọ̀kọ̀ bẹ́ẹ̀ ìjà mi lọ́rùn akèrègbè ọ̀run àrùn sọ jùdọ̀. program tó ń ṣẹlẹ̀ ní church board tó ń ṣe brother Michael ń bo ní ọ̀rẹ́ mi gbà lọ kí ló dé ọ̀rẹ́ mi ká wá dá gbogbo everything iṣẹ́ ọlọ́run ò ṣe dá ṣe o. ọlọ́run gbé iṣẹ́ ìrìn dédé wa lọ́wọ́ pé ká kéde ìrìn òun káàkiri ìṣe wípé bóyá àti àmọ́ aṣọ tó sọ́kàn wà lọ́wọ́. Okay. Ìtẹ̀ mi yẹ máa wọ gbogbo ṣe ọjọ́ ìta sí máa jẹ́ kó máa ẹ̀rọ máa.
Jésù nífẹ̀ẹ́ yín. Jésù nífẹ̀ẹ́ wa ṣáà jẹ́ bí obìnrin tí Jésù ṣe máa nífẹ̀ẹ́ wa àbí Jésù jẹ́ bí gay tó máa nífẹ̀ẹ́ ọkùnrin. Wá ọmọ ẹlẹ́fin ẹlẹ́mí wọ́wọ́ gan-an lèmi Ọlọ́run àbá ni mo nífẹ̀ẹ́. Hello olúwa sọ àgbáyà bí gidi wọn Ọlọ́run àdúgbò lélẹ́yìí o gbọ́ tiẹ̀ kó ti yí ẹ̀ kó lè ṣe kí ni ẹ fẹ́ ọgàn. Ẹ stop ara nǹkan tí mo sọ fún yín. Stop wí ti bá àwọn ọmọ ẹlẹ́yìn ló ń ṣe ọmọ ẹlẹ́gbẹ́rẹ́ ni ló máa ń sọ gbogbo ṣé kí ni ẹ fún ṣé kí ni ẹ fún ṣé fún kí ni túmọ̀ gbélé yìí. kí ló hapun kí ló hapun kàdé. òkè wọ́n tẹ èèyàn Ọlọ́run lára bẹ́ẹ̀ girlfriend mi kí ni túmọ̀ gbélé yìí. rubbish ni ẹ̀ náà. èmi ni mo ń ṣe rubbish. yes gbàgbé rubbish. Ọlọ́run àdúgbò lè ṣe rubbish kò ń ṣe. ó yà kí Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́. ok sọ́kàlù girlfriend mi. no dàdà ń fún mi màá jẹ́ kó mọ̀ wípé èmi agbọ́dọ̀ èmi agbé sí Jésù jùlẹ̀ màá bẹ̀ fa girlfriend mi. no problem ọlọ́pàá bá kó wọn ọmọ ò ní sùúrù o ọmọ máa arrest wọn sẹ́yìn. ọwọ́ tó fi kàn yẹn ò lẹ̀ mọ́ lára o a ní kò fi gbogbo ní sílẹ̀. báwo ni sílẹ̀ jàre. no can you imagine èmi àti ìyàwó àfẹ́sọ́nà mi a bẹ̀rẹ̀ sí ní kéde rere Jésù káàkiri ó dẹ̀ lọ bá àwọn gáìsì yẹn kì í bìlì pé níṣẹ́ ni wọ́n fi ọwọ́ kan lára wọ́n fọwọ́ kan lára wọ́n wá sọ pé kí n má pe ọlọ́pàá. ṣé pàwọn torí pé mo kéde rere Jésù káàkiri ni kí wọ́n máa fi gẹ́fẹ́ mi tafẹ́lá láìláìláì no mi lè ṣerú ẹ̀ mi ò gbé Jésù dé lẹ́bù yẹn. àfikún arrest wọn náà. kí ni wọ́n tún sọ ìjà rẹ̀. yes na kí ni wọ́n arrest ta rẹ̀. àníkẹ́ ní sùúrù. yes. ẹ dẹ̀ ní sùúrù náà ló máa ń ṣe yín náà. ṣé mo kọ́ tí mo fẹ́ sọ ni. ẹ̀hẹ́ ìjàre bọ́dà láyé. ẹ̀yin ẹni sùúrù ń tiyín ṣé láwọn guys tí wọ́n lọ yẹn èmi mọ̀ lé wọn mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ bí tó ń gbé máa mú yín débẹ̀ báyìí tẹ́ máa ti lọ arrest wọn. ó bẹ́tà ìyá ẹ. bọ́dà Michael ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ yìí àníkẹ́yìn ní sùúrù ẹ̀ fẹ́ gbọ́ ṣáàgì. ní sùúrù máa rí mi gbọ́ nǹkan tó ń sọ dáadáa tẹ́lẹ̀ máa rí. ẹ máa mú wọn alẹ́ máa arrest wọn tẹ́ bọ́dà Michael ní sùúrù àní àti bí n pé eléyìí tẹ́ bá rí nǹkan tí wọ́n ṣe àwọn àti bọ́dà láyé. má bá yín jà o àná ẹ máa arrest wọn kẹ́ farabalẹ̀. kí ni wọn náà tún sọ ẹ. ṣé ni mo fẹ́ lọ sí ilé bọ́dà láyé pé kí ni tán fún mi ń kọ́ o tíwáàtì tán fún mi pé kò yé mi o pé kí wọ́n explain fún mi ìgbà tẹ́mi máa fi débẹ̀ ṣe mọ nǹkan tí mo bá ṣe lèmi rí àǹtí bí n pé táwọn sùn gbalaja báyìí lórí bẹ́ẹ̀ èyí bọ́dà láyé àwọn wá ṣe báyìí wọ́n máa ṣan báyìí wọ́n ti ṣì dé. níbo ni gbogbo yẹn ti ṣẹlẹ̀ má da ìjọ Ọlọ́run rú o. ẹjọ́ báyìí dáadáa bọ́dà láyé àwọn wà lórí wọn báyìí àti wọn ti ṣe báyìí láwọn ṣe báyìí. níbo ìyàwó mi o. pípẹ́ ìyàwó yín àdúgbò mi wá sọ fún mi. ṣé nígbà o ṣe jàre má dà lóhùn ló ń sọ kọ́tọ̀kọ́tọ̀ nítorí pé yẹn wá fún Bible study ṣé èèyàn lè máa ṣe Bible study pé ní orí ìdùbúlẹ̀ kò yẹ sí inú ilé ló àjọ wà nínú rúùmù lóòótọ́ but mo lọ́jọ́ wo nìyẹn. èmi ò sí nílé ńgbà yẹn ni. ẹ wo bọ́dà Michael ẹ̀rọ nǹkan tó fọ́ ni nígbà tẹ́mi tí wọ́n ń sọ̀rọ̀ pé kí ló ń ṣe yìí ìyàwó yín bá ní ẹ̀mí yẹn pé ibi ìbàjẹ́ àwọn ló bá lè. ẹ̀mí wo ló fẹ́ wọlé síbẹ̀ yẹn. ẹ̀mí bọ́dà láyé ni ẹ̀mí bọ́dà láyé. kí ni gbogbo lè tó sọ yìí ó fẹ́ da nínú ilé ó fẹ́ da lé ó fẹ́ da ìjọ Ọlọ́run rú. ó mú wọn dáadáa o. ṣọ́tọ́ ni ṣáà. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. ìwọ ó ti fẹ́ dàjọ́ Ọlọ́run rú o. ẹ̀mí náà kò rí bó ṣe sọ yẹn kò rí bó ṣe sọ yẹn o ti dá gbọ́ pa ọmọ rẹ̀ kó sọ́ni kó sọ́ni o ọmọ rẹ̀ kó sọ́ni sọ́ni o. o ti yé mi báyìí má fọwọ́ ẹ̀kọ́ mi o má fi ọwọ́ ẹ̀kọ́ mi má fi ọwọ́ ẹ̀kọ́ mi tí bá gbá ojú wọ. fọláwẹ̀ kí ló dé. jésù kúrò má pọ̀ mọ́ ń lọ kí ló dé. jẹ́ gbọ́dọ̀ jàre sọ ọ̀pọ̀ mọ́ ń lọ ni wàrà ọmọ mi bí ṣe ń gbóná. ẹ ṣọ̀rọ̀ ní tẹ́ sọ nígboro ẹnu yìí ọ̀rọ̀ kọ́ṣọ́ tí mo ṣe ń bá Fọláwẹ̀ sọ ni o mo ní kì í ṣe gbogbo nǹkan tó bá rí ni kó máa sọ ṣó fẹ́ pa mí ni. wá ìwọ ló fẹ́ para rẹ ìwọ ló fẹ́ para ẹ wọ́n ọmọ ṣe o ọmọ ẹ̀bùn tó lọ́n fún ọmọ rẹ ni dọ́yẹ kọ́ ọmọ gbàlù kọ́ ọmọ ọjọ́ kọ́ ọmọ lọ́sẹ̀ dùgbẹ́ ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ni ọmọ pọ́nmọ́ ìbọn ṣe wà ní ìsìn kọ́mírèdì ni. Ọlọ́run ní jẹ́ ń rí Ọlọ́run ní jẹ́ kárùn burúkú ṣọmọ ti tèmi Ọlọ́run ní jẹ́ kémi rí ọ̀ràn rú ẹ̀ ṣé ti gbọ́. sárùn ni kọ́mírèdì ọlọ́mọ jẹ́yàn máa ń ṣẹ̀ṣẹ̀ gbé o tọkùnrin bá fẹ́ fẹ́ yàwó ọjọ́ mi kọ́ lọ bèrè sí ni o téèyàn bẹ́ẹ̀ lè fẹ́ tálíkà àbí tí òtún á kàwé àrùn ńlá méjì ni kò gbọ́dọ̀ papọ̀ mọ́yàn la comrade ọmọ ọ̀sán àgbọ̀n tẹ́ máa pé come tẹ́ máa kọ́ ọmọ a for apple come go come nǹkan tó wá red kéèyàn máa red nǹkan káàkiri pé ọ̀sán àmọ́ ọlọ́pàá red lójú ẹ comrade ọmọ mi ní gbogbo àti rí àti gbogbo tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ní rí ní sọ. ó ti yé mi
ṣebí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn tẹ́mi bá wá fọ̀rọ̀ yẹn lọ Túndé tó kàwé lọ́ọ̀kan nínú ilé ọ̀kan yẹn tó bá sọ pé bẹ́ẹ̀ ṣe wí yẹn ni máa mọ̀ pé òun ni torí ìdí tẹ́mi gan rí ìhun òròpẹ́ kàwé tẹ́wádìí olóyìnbó san gan. torí pé yẹ ìyọnu èmi lọ sọ pé èmi ò kàwé tẹ́lẹ̀ bá ṣe ń sọ ń ta pé wọn ò ka nǹkan kan ìwé òní máa jiyàn mo kàwé ìdí bẹ́ẹ̀ nù ìwé mo tún kà. kí n sọ bẹ́ẹ̀ ń ta mo ti sọ́jú mo tẹ̀ ti gbẹ̀rí yín jẹ́ gan ẹ wò èmi ò bá yín nọ́rọ̀. èmi tó yẹ pé drop out graduate ni mí mo sì lè fọwọ́ sọ̀yà lẹ́nìwíà. mi ò bá yín nọ́rọ̀ ṣó ti gbọ́ ṣó rí wọ́n ti ẹ́ mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́ lọ́la yìí mo ti bá yọ̀ sọ wípé òun bọ̀ wá kọ́ kọ̀ǹpútà lọ́dọ̀ ẹ̀ lọ́la yìí ló dẹ̀ máa bẹ̀rẹ̀ òun lọ sọ́dọ̀ ayò òun lọ kọ́ kọ̀ǹpútà. ẹ mú ní mi ò lọ ṣe dandan ni àjọ wọn máa fipá múyàn ni kí n lọ síbi tán tí mo máa lo kádàrà mi èmi ò lọ o. ibi tèmi ti fẹ́ ṣiṣẹ́ wọn ní kí n wá lọ́sẹ̀ tó ń bọ̀. kò jọ ọ̀rọ̀ tí wà tí bàbá ẹ nìyẹn kì í ṣe ọ̀rọ̀ ti tèmi next week olórí burúkú wo ọlọ́ọ̀lọ́lá yìí ló máa lọ bẹ̀rẹ̀. nítorí ẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó o mọ̀ pé ẹ̀bùn ti ń bẹ lára ọmọ rẹ yìí nítorí ẹ̀mí ń ṣe lọ́ọ́ máa kọ́ yunifásitì ni ní ìsìn bó ṣe wà ní ìsìn Ọlọ́run ti ṣe dẹ́ pé lọ́ọ̀ ti wà lára ẹ̀ látọ̀run wá fọ́lọ́kọ̀ọ̀mù ní lọ́ọ̀ ara rẹ̀ bó ṣe wà ẹ̀ tí ń bẹ rán wíìgì fún báyìí kéèyàn gbé orí igbá ni kọ́ máa ṣẹjọ́ lọ ń kọ́ọ̀tù ni pẹ̀lú ẹ̀ tó bá dé pé ahọ́n ẹ̀ bá ti yí kò sí ní pé ńlọ yàjù bá ń lọ inú ti wà lára rẹ̀ ní ìsìn wa sọ pé ohun tó ti ríṣẹ́ oníwà lọ kọ́ kọ̀ǹpútà kan ṣebí kọ̀ǹpútà nìsín yóò ṣe lọ kọ́ kọ̀ǹpútà bẹ́ẹ̀ ni bó ṣe wà nísìn ibi tó ti fẹ́ lọ kó kọ̀ǹpútà wà bá ń bẹ̀ ni àbí mo parọ́. ẹ kí ló dé tó náà lè kọ́ṣẹ́ lọ́dọ̀ Ayọ̀. Ayọ̀ ìtẹ́pọ̀ ọjọ́ ta lọ sí pàtí tó dàrú táwọn bọ̀ lóru ni mo rí Ayọ̀ tó ń walẹ̀ tó ń rí nǹkan mọ́nú ẹ̀ nínú òòlówà o. Fọláwẹ̀ má bayé jẹ́ má bọ̀rùn jẹ́ kí ni wọ́n ń wá kiri lóru kí ló ń wá kiri lóru ìjàkùmọ̀ kí n rí de ọ̀sẹ̀ nàbíre kí n rí de òru ìwọ ọba sùn sábẹ́ òrùlé ìyá àti bàbá ẹ̀ wà rẹ́ni tó ń rí nǹkan mọ́lẹ̀ ọ̀dọ̀ Ayọ̀ ló ń lọ. ṣé nísìn Ọlọ́run ti pàtí bọ̀ ṣé ń bọ̀ ti pàtí bọ̀ ṣé kò máa di júrìn bọ̀ ni ẹbí ò ló ṣe ń sọ̀rọ̀ bí eléyìí ṣé kí wọ́n lọ lo kádàrá ọmọ máa ń lọ ni. ẹ wò Sàámú àtàjígbẹ́là lèmi àti yín ẹni òfò lòun wẹ́ ní àdánù èmi lẹ́yìn pé láṣìgbé eyín gbọ́ àṣìyàn ọkọ nìyí àṣìfẹ́ nìyí n bá mọ̀ pé èèyàn jàgbájàgbá ibi ìwọ̀n ẹ̀mú jáde náà ni. iṣẹ́ ni mo ṣe bí èèyàn ní ẹ̀ǹgbọ́n tó ń gbọ́ fìlà sí gangan mú tó máa ń wálé wa ìmọ̀ pé kádàrà aláwù ni ẹ́ ṣé orí wọn ti ẹ ikọ̀ tí mo wí yẹn làṣẹ máa ṣẹlẹ̀ lórí èmi ló ń gún mọ́ sí. èmi bàbá rẹ torí Ọlọ́run lọ́mọ bó ṣe jẹ́ gan kèkó sí pé mi mo pè é àbí tí ẹ máa ṣe lẹ́ẹ̀kan sómi tó bá wẹ̀yìn wò láì ṣàṣẹ́wó lẹ́ẹ̀dùn àpọ̀ lọ́rẹ̀ máyàn lọ́rùn ni n ò ṣe sí ẹ méjì yí ẹ dá lóhùn àbí ń pàrọ̀ fún ọ sí ẹ kan bẹ́ẹ̀ sí mi kò kúnlẹ̀ tán. kí ló wá mú ẹ ṣe sí ẹ kan òun. ṣé ìwọ kan mo fẹ́ pè ó lè nìyẹn. ṣé mo fẹ́ pè ọ ní. Adérìnwálé ọkọ mi sórí aṣáájú wa yìí wípé ẹni tó bá fẹ́ jọba ó ní láti yan ọmọge kan láàyò gẹ́gẹ́ bí olórí a sì wá yan lásán o ìdíje ni wọ́n fi yan wọn wọ́n á kó gbogbo wọn wá sáàfin bí ó wà mú ìtúbà wọn ẹ nínú wọn ìbátan. Olórí, I think it's high time to stop this. Gbogbo àwọn àṣà tẹ́ ń sọ yìí ó ti di nǹkan àtijọ́. Ẹ jẹ́ ká jáwọ́ nú ẹ̀. Gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ fẹ́ kó jọ tí ò bá sì tó wùn mí nínú wọn kọ́. Sọ bẹ́ẹ̀ o, wà ní tírẹ́sì ni o gbọ́dọ̀ rí ìtò máa wùn ẹ́ nínú wọn. Àti wípé o láṣà àtijọ́ nítòótọ́ àtijọ́ náà ti dálẹ̀. Ó ti wà látètè kọ́ṣe bẹ́ẹ̀ ni ó sì máa wà títí ayé. Nígbà tó kan bàbá tó bí ẹ lọ́mọ ìdíje ni wọ́n ṣe tí wọ́n fi hàn mí bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí ti níyàwó kan tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ṣe ní ọkọ mi tó dẹ̀ jẹ́ pé ọmọlúwa yìí gangan òun ni ó gbọ́dọ̀ mú kan nù. Ijó náà fi fẹ́ yín. Mo jó pàǹdùkú àpọ̀ rẹ́gbẹ́dẹ́ èmi ni mo làwọn. Olórí, èmi ò lè fi jó fẹ́yàwó ìyàwó tí mo ti wá ń fẹ́ nílùú òyìnbó ńkọ́. Kò dira wọn lọ́wọ́ ṣé báwọn náà láṣà tiwọn tí wọ́n ń ṣe lọ àṣà alẹ́ bàbá tiẹ̀ rí. Èmi ò mọ̀ jó wọn ò lè fi jó fẹ́ mi ò lè fi àṣà àti ṣe fẹ́ ìyàwó olórí ẹjẹ́ wọlé látàrọ. ṣùgbọ́n kì í ṣe orí èdè ẹnìkan ló ti ṣe ó ti wà látètè kọjá o bẹ́ẹ̀ ni ó sì dùn títí ayé. For sure, èmi ni next olórí ti Alápàlà town.
wo bí wọ́n bá di prince lójú kò lè mú ẹ ṣẹṣẹrẹ tiẹ̀ náà máa ń dá gọ́bù oníkà méjì ń wá síbí. nǹkan tí wọn náà sọ yẹn náà ò dáa gbogbo ẹ̀la ó kún gbàdúrà pé ká ṣe oríire àmọ́ ṣá oríire òwe rẹ̀. ẹ̀yin máa jẹ́ ẹ̀ a máa bẹ̀rẹ̀ kí ni mò ń bẹ́ẹ̀ ṣeré ni. ó kúkú ń wè mí náà àbí ṣé ti ọlá rẹpẹtẹ tí wọ́n fẹ́ dá wa ni àbí ṣùgbọ́n kí prince máa náà òun náà dúró lọ́mọkùnrin. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni kí ni kì í ṣe oríire. kò sún sọ̀hún jàre kí ló máa ń ṣe ẹ́ tó jẹ́ pé o ò lè play game kó má pariwo ṣé ẹni lọ́ fi ń play game. Kíkẹ́ Kíkẹ́ kí ló dé pẹ̀lú fóònù mi ló fi ń play game ṣé mi ò ti sọ fún ẹ kó má máa mú fóònù mi ó fẹ́ pa bátìrì ẹ ni wá gbé fóònù mi mo ti sọ fún ẹ wípé kó má máa lo fóònù mi mọ́ kí ló dé àjọra ni. Ọlọ́run mọ̀ olóòka ti wá gbòòkà sí jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ fi máa play game sí Kíkẹ́ kí ló dé pẹ̀lú fóònù mi. kí ló ṣẹlẹ̀. ó ti fọ́ fóònù yín náà kí ló dé mi ò sọ fún ẹ kó má máa fi fóònù mi ṣeré. èmi kọ́ ni mo fọ́ fún yín mo ti drop fóònù yín èmi kọ́ ni mo fọ́ Ọlọ́run èmi kọ́ ni mo fọ́. ó dẹ̀ mọ iye tí mo ra fóònù yìí ó mọ iye tí màá fi ṣe. ìgbà tó sọ pé kí n mú fóònù yín lẹ̀ mo ti mú lẹ̀. àwa mélòó la wá wà nílé ta ló fọ́ fóònù. kí ló ṣẹlẹ̀. ó ti fọ́ fóònù mi náà. ẹ wọ ẹgbà mi àti ó ní pé mi ni mo fọ́ fóònù ó dẹ̀ ní mi fọ́. ó mọ iye tí mo fi ra fóònù yìí. ó mọ iye owó tí màá ná kí tó tún. ẹ ní bínú rẹ èmi ni mo fọ́. ẹ̀dẹ̀ wa ń wòra yín kí lẹ̀ ń wòra yín sí alẹ́ mi ni mo fọ́ nǹkan mo ṣèṣì jókòó lé lórí ni ó dẹ̀ fọ́ ẹ̀dẹ̀ wa dé ìbáyìí sí mo sọ fún pé mi mo fọ́ nǹkan tí wọ́n á ń wòra yín èmi mo fọ́ náà kí ni big deal bẹ́ẹ̀. kí ni ìdíje tí a ń ṣe ní ààfin lọ́dọ̀ kábíyèsí wo yọjú bẹ́ẹ̀ ni. ìdíje bíi síbò kí lèmi fẹ́ fi ìdíje ṣe iṣẹ́ yìí ò mọ̀ pé bí ìgbà téèyàn kàn fi rẹ̀ bẹ́ ọkùnrin ni. máa ń gbọ́ ọmọdé ọmọ kì í ṣe ọ́ òkèwé kẹ́ni kẹ́yìn fi rẹ̀ bọ́ ṣé ọba lọ́la mọ̀ ni ọmọ kábíyèsí ilẹ̀ ṣé ni wàá jẹ́ ọkùnrin lásán èyí ń jẹ́ ọkùnrin lásán lójú rẹ̀ ọmọ nǹkan kan ọbẹ̀ gbọ́ àwọn tí wọn ní ilé ayé nu àwọn tó lọ́n kó lé ayé lé lọ ayé òkú tá à ń gbé bẹ́ẹ̀ kan scotch lọ́dọ̀ wọn ni o ẹni tí wọn bá sọ pé ọmọ ìgbélé ayé máa kò gbé bẹ́ẹ̀ mọ́nú o lọ wá pé bẹ́ẹ̀ pé yẹn fi rẹ̀ bọ́ ọkùnrin kẹ́hìn bá kàn mú ọmọ mú yẹ ẹ mọ́ gan kẹ́hìn fi bẹ̀ wọ́n gan burú ni obi wọ́n ronú bá wọn o ọlọ́run lọ́mọ tiẹ̀ ní ń dálẹ̀ mọ́ ọmọdé mọ́ bọ́lọ̀ tó wà. ẹ wọ èmi ò lọ omi ò ráyè gbogbo ẹ wọlé kẹ wá lọ jẹ. wá nǹkan mi máa ṣe ọ ṣé mọ̀ bọ́sọ̀ kọ́ mọ́ bọ̀ ni tí ọ̀bẹ ọ̀dà fún mi. tí bá tẹ̀ fẹ́ kó dá fún yín náà ṣé èèyàn máa wà lọ́ máa bá rẹ̀ máa bí ọkùnrin. ọ̀bí rẹ̀ bọ́kùnrin. ṣé ìwọ mọ̀ pé bọ́lá ń ṣe dẹ́wọ̀n kọjú ọmọ nílò lọ́wọ́ ń dá ọ ni àwọn ọmọ kàtí ọ wà láàfin wọn náà mọ òní ọ̀jẹ̀ àwọn dẹ́pẹ́ bóyá àwọn màláíkà dẹ́pẹ́ wọ́n sì ń tírénì lọ́wọ́ tí wọ́n ṣe fírídọ́ọ̀mù bóyá ní àwọn ọmọ tẹ́nà kan gba shortcut tí wọ́n wálé ayé tẹ́nà rọ́pọ̀ àti délé ayé tó bá rọ́mọ mi báyìí wò mú rẹ̀ bó ṣe dúró dáadáa ó rí pé fati fi tẹ̀ ní imú rẹ̀ báyìí tó bá náà mọ mi báyìí tó bá rẹ́lu mi báyìí imú rẹ̀ báyìí ẹgbẹ́ kan ní ọ̀bọ̀ síbẹ̀ tó rí pé ìyàtọ̀ wà nù rẹ̀ báyìí àwọn ọmọ kan tí wọ́n kàn bá máa ṣe ni àti pé gbà mí wà àmàlẹ́ ti tán lẹ̀ tí wọ́n àmọ́ mánéjì dẹ́ pé àwọn màláíkà kéékèèké wọ́n kàn máa mọ́ ti rẹ̀ ńgbà bá ti gbọ́ àsìkò rọ́ṣìn ọ̀sẹ̀ báyìí wọ́n kàn nánú kọ̀tìlẹ̀ ànábọ̀lẹ̀ ayé nù sáà rún ẹlẹ́yìn náà lọ bọ́ sọ́wọ́ ọmọ kábíyèsí ọba débẹ̀ wọn ò bí ìyá wọn dá mo lè fẹ̀mí mi di tí wọn ọba mú ọkọ pa mí èmi gbogbo nǹkan ní jáde sí o lórí ọ̀rọ̀ rẹ dákun ìyá ọmọ ní jí ọ ìyè máa sómi ọbẹ̀ ndókù tí ń lò ní ayé mi jẹ́ fi rọrùn ló tèmi náà ọba ti dolórí ní ìsìn mi náà dáná kábíyèsí nù
àjọ máa pàṣẹ lẹ́yìn ni ọwọ́ àmọ́ tó tún àlejò bẹ́ẹ̀ ni pé kọ́lọ́ tó wá sàánú mi mo tẹ̀sí ń wò sùúrù ọkùnrin bẹ lára rẹ kọ́lọ́kọ́lọ́ bí ọkùnrin méjì báyìí ọba wá sí ràn mí nu orí mi ò burú nù àwọn wọn ti sọ pé ọmọ gan ni ó là mí tẹ́lẹ̀ gan ní èjé mi ó ṣe wàhálà ó rí kí n ra rédíò ńlá rí ni bẹ́ẹ̀ ni dákun òdìgbọ́ ọ̀ọ́lọ́ owó tó bá gbà ní òkú ọ̀dùgbọ́ ọ̀gá ọmọlógún já wa wọ́n bá ń gómìnà ó ti fi bá jẹ́ sáké bomi ké ọ̀gá. àwọn wèrè kan wà náà ṣe lọ́ọ̀kan tó lọ ní ìbò kan wọ́n wá sí ohun dáadáa àgbàlódé kan wọ́n á máa kọ́ ọmọ ní mọ́tà. iṣẹ́ ọ̀rọ̀ mọ ẹ̀ iṣẹ́ a máa sunkún ejò òróró ẹ̀ àjòwèrè gbogbo ara báyìí ń lè bébí wo lókun. àmì mọ́ra. bí gbogbo egungun bá gbòde ó ló gbòjò bá wọ̀lú bàbá wọn níṣe. bẹ̀lẹ̀ mọ́ ọmọ mọ́ra. àìfo ológbòjò lẹ̀ káwọ́ òṣàmì ológbòjò ń bá bẹ egungun. bẹ́ẹ̀ni ọmọ mọ́ra. omi bí gbogbo ojú bá pé gba òun náà mọ̀ wò adérìnwálé ọmọba tí ẹ̀ ní ó ṣe bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìyẹn ló gbọ́dọ̀ mọ̀ ọ̀rẹ́ mọ ọmọ mọ́ra. tàmí ni. ìsásùn tí ó bà láta ìbéèrè ó gbóná ni. ọ̀ka ẹ̀ ọjọ́ tí àkèrè jùpọ̀ bá fẹ́nu kanlẹ̀ báyìí ọjọ́ náà ni ó kanlẹ̀ pa. mo ti lò ṣá. omi sí ọ̀rẹ́ mi ẹ̀yẹ ti tán. bó bá ṣe orúkọ ọwọ́ bàbá rẹ̀ mọ́ dá sí a jẹ́ pé náà mọ́ ọ̀nù. àbí ìdìbò ọ̀nù ó sì dárúkọ mi. mọ́ra pẹ̀lẹ́ mo ti gbọ́ pẹ̀lẹ́. mo kí gbogbo ẹ̀yin olóyè tẹ wà ń kàlẹ̀ o ìyàwó olórí ẹ pẹ́ fún wa o olúwo òlú yóò mọ̀jú ọ ṣe mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́mọbìnrin ìlú wa o gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ìdálù nìṣèlú nílùú wa àpàlà ní bí àrẹ̀mọ bá fẹ́ jẹ ọba ó láti yan olórí tí ó bá joyè gẹ́gẹ́ bí olórí ọba nítìtorí náà láti kó ẹ̀yin ọmọbìnrin ìlú wa ìjọ kẹ́ ẹ wá fijó torí pé ijó lóró lé wa ijó la fi mú obìnrin tí ó bá ṣe ayaba nínú ìlú wa ní tìtorí náà ẹjọ́ dáadáa o ìpele àkọ́kọ́ rèé o ẹni bá yege nú yín nínú ìpele àkọ́kọ́ yìí ó tún nípele kejì tá a lọ ẹ wá bẹ orí yín ẹ tún gbìyànjú mọ́ kélédùn ó jẹ́ ó ṣeé ṣe fún yín o ajúṣe o ẹ̀yin onílù lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀wà mọ́ jáde wá báyìí ẹ̀yin onílù kẹ́ ẹ wá fìlù sí káwọ oníkálùkù wọn.
o ẹ kú iṣẹ́ o ájú wa ṣe o àdúpẹ́ pẹ̀tọ́ àti bẹ́ẹ̀ ètò àkọ́kọ́ àti bá gúnlẹ̀ síbi kan báyìí gbogbo yín lẹ sì gbìyànjú ẹ gbìyànjú ọmọ nìyí. èyí fi hàn mí wípé gbogbo ọmọ ọgẹ ìlú wa yìí náà dáńgájíá. kò sí àṣàdànù kan báyìí nínú gbogbo yín àmọ́ kò jẹ́ pé bó tilẹ̀ wù kó rí oníye táàmù náà ni. bẹ́ẹ̀ni bó bá jẹ́ pé àǹfààní wà fún wa ni àmù kọjá tó yẹ ká mú bẹ́ẹ̀ bá kéré sí ìdí bẹ́ẹ̀ ni àwọn tá a bá ṣàmú ni wọ́n ṣe pele kejì ọ̀ ìdíje tí à ń bá lọ yìí tìtorí náà ẹ̀yin tá a bá mú ẹ mọ rí bí ibà kan o ìṣe gbogbo yín lálẹ́ kó lẹ́ẹ̀kan àmọ́ bẹ́ẹ̀ mi ṣe fojú wo tí mo sì ń gbé sísàwọn olóyè mi létí àti olúwawo tí mẹ́fì àti fojú wọ̀nyí mẹ́fà kan tí a fojú yín wọ̀n gbogbo ẹ̀yin tó kù kẹ́ ẹ mọ́ ọ lọ ọlọ́run ó ṣe tiyín náà nígbà mí o ṣe é gbọ́ ẹ ṣe àdúpẹ́ o. àwọn dà wọ́n ti mú wọn lẹ́yìn mélòó lẹ́yìn mú bẹ́ẹ̀ mélòó ìwọ a máa kó ọmọ ní ìwọ bàbá ní ẹ kò ní sáwọn àgbẹ ẹ kò ní sáwọn àgbẹ táwọn aládùn náà ó dà ẹ ṣe ẹ pé o ọmọ kù kan ọmọ akẹ ẹ dàgbọ́ wọn tó ń fìdí tó bẹ́lúbẹ́lú lẹ́ẹ̀kan ń gbọ́ ọmọ lẹ́yìn tóun ni ẹ ń rè. kò sí kankan nu wọn tí mo láìka kò sí nínú gbogbo àwọn ọmọ yìí kí ló ń fẹ́ láti sọ jọ̀ọ́ ṣé níbi tí mo lajú dé yìí sìn òun làwọn kan máa ní fún kó àwọn obìnrin kan síbi kan kébì máa mú kan nínú. Okay, you know one thing ṣórí nǹkan tí mo kàn fẹ́ kó try láti understand ni pé àṣà ìlú yìí kò fara mọ́ gbogbo nǹkan tó ń sọ yìí o ní láti pick ìkan nínú àwọn ọmọ yìí. ṣọ́tọ̀ try láti sọ ni pé àṣà ìlú yìí ló máa control life mi ó ló máa decide for me. And we are more talking about relationship here. Ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ nípa yín sí. So àṣàlù ni màá gbé pọ̀n. Káàtì sọ pé mo wá láti royal family. Ìyẹn ò ní pé kí n sọ ọpọlọ rẹ̀. Forget it. Kò sí anybody tó máa dictate fún mi. Most especially lórí ọ̀rọ̀ ìyàwó. Life mi nìyẹn náà. Ọ̀rẹ́ o lọ sílùú èbò lọ sílùú èbò. A ní láti jẹ́ pé wọ́n pè é. Ṣùgbọ́n kí ni ọ́ìsì fi mi lẹ̀. Nítorí ẹni gbogbo àwọn ìṣe wọn palace. Wọ́n ṣe kó àwọn arúgbó ìjọ tán lọ́mọge ni wọ́n. Ọmọ kékeré làwọn ọmọ tó ń wọlé. Eléyìí wọ́n ti bímọ rí náà. Ó yọ ahọ́n jáde ó tún wọ̀. Ẹ ó fẹ́ kó mọ bóun ṣe neat tó ní. Níta ní ṣe neat tó kí ló ń kà láti sọ ayú sí. Bọ̀mọ̀ kí gbogbo àwọn ọmọ yìí wà ní palace purposely because of you. Kò lè wá ń bí because of me. Kò possible. Kò lè jẹ́ pé nítorí tèmi náà ṣe wá ń bí. Wọ́n wà ń bí nítorí ara wọn. Okay? Àṣà àti iṣẹ́ tẹ́lẹ̀ ń gbé pọ́n náà ni wọ́n yí káàkiri ń bí not because of me. O like ilé àbí? Sọ́kùnrin lélẹ̀ náà. Obìnrin ni. O sọ pé kì í ṣe gay. Ṣé kì í ṣe pé bí ó wọ wíìgì bí a tó bá yọ kúrò àdọ̀. Kò sí nǹkan kan ṣó rí pọ̀ mọ́ ẹ fine. Ṣé bọ́ ṣe ń rọrì? Má di torí pé lọ sílùú òyìnbó kò fàṣà ìlú yìí kò fi sílẹ̀ náà. Wo bí ò lè wọ́n lè fi control life mi sẹ́. Kò possible. Ó má wọ̀rì mo ti mọ tó ṣẹlẹ̀ kò yẹ ẹ̀yin gangan ni problem ẹ̀ ó dẹ̀ wà lára àwọn yẹn. Ṣó ti yẹ ẹsẹ̀ gbogbo yín ni nítorí mi mọ̀ kàn tẹ̀ ṣe. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ rí i pé mo dáràn gangan ni o mo ti ní problem. O tún lákèlè. Ṣó mọ̀ pé àwọn aráàlú yìí wọ́n ti fẹ́ sọ pálásì di alẹ́. Ṣó mọ̀ pé wọ́n fẹ́ change orúkọ tó wà níbí wọ́n fẹ́ fi dé Jàláìsí. Àṣà àbílẹ̀ ìlú yìí ló fa gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní sáà tí mo yé ti jù rẹ o. Ilé egan èmi gangan ò tiẹ̀ láìkẹ́. Ọ̀dẹ̀ tí mo yé ti jù ní gbogbo wọn ni. Mi like ó ti wọ arrogance jù. Ó ti wọ arrogance jù. Tí mo yé ti jù ló ń lọ yìí kò yẹ ẹsẹ̀ kò yẹ ó dàbí àwọn alágẹmọ àbí kí ni nǹkan tá a máa ń wọ́n gbá yẹn kí n tó lọ tó máa ń jùdí gidi báyìí. Kò sí nǹkan tó wà lára ẹ̀ tó dáa. Àtọ̀ gbogbo àwọn tó wá síbi iṣẹ́ orí kankan tó láì. Kò sí kankan tó wà òkè mẹ́ mi ò rí. Báwo ni. Ògbẹ́ yín. Àtọ̀. Ẹ̀dẹ̀ need anything. No. Okay.
o like ilé àbí. mi like ẹ. kí ló dé. rárá ọmọ yìí wà òkè náà. mẹ orí pàwọn méjì ló ń rìn. kò sí nǹkan kan lára ọmọ ìmọ̀ ẹ̀ wà òkè náà. kí first time tí màá rí kọ́ ní nǹkan sígbà tí mo rí tí òkè ń dàbí pàwọn méjì ni wọ́n jọ gbéra wọn kùn nílé yìí. ewu gangan ló fẹ́ mú nínú. kò sí tí mo fẹ́ mú nu wọn. ó kàn pọ́sì fẹ́ láti mú yàwó. ìwà ní mú kankan torí mi àárín mẹ́ta nu wọn wọ́n kó àwọn arúgbó jọ wọ́n sọ pé àwọn ọmọge ni ní kíni àbó òrojú wọn bí olórí mélòó ló fi yàtọ̀ sí yèrèkó tó sọ pé àwọn ọmọge ló wà ń bí what are you saying kí ló ń tà láti bá mi sọ wẹ́ pálásì náà ìwọ náà ló ní kò yẹ aráàlú níwọ náà but as for me èmi jáde lọ. ọ̀pọ̀sẹ̀ ni nítorí títí ẹni mo ṣe wà pálásì. o ò lè wá nítorí tèmi kó máa understand nǹkan tí mi ń sọ. nǹkan tí mo ń tọ́ láti sọ bẹ́ẹ̀ ni pé aṣáálú yìí ó ní láti mú kan nínú àwọn ọmọ yìí náà. o wa fẹ́ máa o fẹ́ ti mi sílẹ̀ o fẹ́ máa lọ. mi ò fi yín lẹ́nu iṣẹ́ sọ fún yín tó ń sinmi pé mi jáde máa padà láìpẹ́ ok ẹ jẹ́ kí n mọ̀. tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ògbà wá ṣẹ́nu. kí ni. mo kàn fẹ́ béèrè ìbéèrè lásán ni. ẹ ti ń bi mí kí ni. àní nínú gbogbo àwọn ọmọ yẹn bíi mẹ́wẹ̀ẹ́wá yẹn èwo ló mú nínú wọn. mi mú kankan nínú wọn. màmá sọ̀rọ̀ burúkú lẹ́nu. mo ní kò wù mí. kò tí lè wù ẹ́ ó máa wù ẹ́ nù láti mú kọ́nú wọn dandan ni. Mami ẹ wo kò sí tó wù mí nínú wọn òun náà ni mo sọ yẹn ṣe máa force mi láti fẹ́yàwó ni. wọ́n àṣàfàyè gbà yẹn o. a máa bàṣà jẹ́ o. o lè bàṣà jẹ́. máa dàṣàrú o. láyéláyé. ẹ wá tọ́káṣà dúró lọ́tọ̀ kémi dúró lọ́tọ̀ life tèmi lélẹ̀. kò yẹ sọ fún ẹ adéríwálé sórí orò tá a torí ẹrú dá ẹnìkan kì í torí ọmọ bàjẹ́ òun láti mú kàn ní máa gbọ́ ọkọ mi òun kan sórí nítorí pé o tilẹ̀kùn ọkàn ẹ̀ ó lò ṣeré ní tó máa mú sórí ìwọ ṣí ilẹ̀kùn ọkàn ẹ̀ kó o túraká sáwọn ọmọ yìí kó o bá wọn ṣeré nínú ìtúraká pẹ̀lú ìbáṣeré ni wọ́n ti máa rí onílàákàyè nínú wọn tó máa mú ṣé ìwọ mọ̀ wípé àpọ́nlé ò sí fọba tí ò lò lórí. ibi tí mò ń lọ gangan nìyẹn ṣé mo sọ fún yín pé mi ò lẹ́ni tí mo máa fẹ́ ni. o ti lẹ́yìn. mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. gbogbo àwọn ọmọ tẹ̀ ń sọ yìí náà tí wọ́n káàkiri nínú palace náà wọ́n máa wúlò tí bá fẹ́ ṣe wedding èyí tó máa fọṣọ wà bẹ́ẹ̀ ni èyí tó máa òun náà lẹ ti gbọ́ ẹ̀ o ní mi ti sọ fún yín. wọ́n bá ti sọ fún mi èmi ò ní dẹ́ ẹ̀ la ṣé ọmọlúwa ẹ̀kọ́. ọmọlúwa ẹ̀kọ́ o òun ló wọ ọmọ tó dé láìpẹ́ yìí àjọ wà lamẹ́ríkà. wá ẹbí o tí o bá òun wájà mi o òun ọmọ má jẹ̀bi mo gbé ọmọ ìyá gbó kó bá mi kó ní ìdẹ̀wá ní ìlàjúlẹ̀ kó kó bá mi. Really? Bẹ́ẹ̀ni ọba lọ́la. Ọmọọba NC lèmi ṣe. Kọ̀kàwé. Tí Chide farabalẹ̀ kó dáhùn sí ẹ̀ náà. Ṣé mo wá ju prince lẹ́wà kí gbogbo nǹkan tẹ̀ ń sọ rẹ̀. Dayo báwo rí jẹ́ kí wọ́n free dáadáa ok ẹ sọ bó bá ṣe wù yín. Ọba lọ́la èmi ṣì ń wá admission níbẹ̀. Ajabu ẹ̀jẹ̀. Oh, so ras. Ṣé ò dẹ̀rọ wípé ọ̀rọ̀ education ẹ̀ ló yẹ kó gbájúmọ́ sí i? No. Prince, tradition lele. So ní láti bá wọn contest. Náà jẹ́ ká fi yẹn lẹ̀. Jẹ́ kó fúnra rẹ̀ dáhùn nǹkan tí mo bí. Ọmọọba, mo lérò pé kò lè dá ìwé kíkà mi dúró. Really? Ọba lọ́la, bí mi ṣe wà yìí o, professional caterer ni mi. Torí pé o ṣe catering kò mí pé o máa mú oúnjẹ sí náà. Ìyẹn ni mo máa sọ, mo sí anything. Prince, tẹ ṣe ń wò mí, mo mọ oúnjẹ sè gan-an, kò dé sí irú oúnjẹ tí mi ò mọ̀ sí. Tí bá sí oúnjẹ tán fún yín báyìí, ẹ máa gẹ́ra yín jẹ láwọn. Ẹjọ́ jẹ́ ká gbọ́ràn ẹjọ́. Àwa tá a jẹ́ university graduate gan-an, a máa gbéra ga báyìí. It's all right. Mo ti gbọ́ nǹkan tí gbogbo yín sọ. Hello. Yóò sọ látàárọ̀ tí wọ́n ti ń sọ. Ṣé mi? Nígbà tí mo lè wá nìkan tẹ́mi fẹ́ gbọ́. Ó lè rí ọ̀ṣẹ́ kò máa wèlé. Jọ kí ló ń fún ní àyà ẹ? Mi ì tẹ kankan, mú powder síbẹ̀. No powder kọ́ ni mo sọ fẹ́. Ohun tó tọwọ́ bọ̀ tó ń fún ó ní mo ń sọ. Mi ò
tẹ̀ kankan láyà mo tọ́jú nǹkan sí bíbí. As in o ti powder Bobby. Èmi mi fẹ́ ṣe kọ̀ǹpútà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí bọ̀dà tó dẹ̀ ń ṣe kọ̀ǹpútà tó lọ ń rí nǹkan mọ́lẹ̀ nǹkan ṣé kèmi lọ máa kọ́ṣẹ́ tó bọ̀. Very local. Àwọn pípọ̀ ìlú kàdùn mi. Ìjọ máa fara kan ní ẹjọ́. Okay, that's all right. No problem, you can go. I'll get back to you. Ẹ máa wulẹ̀ dára yín láàbù. Èmi ni mo win because university graduate ni mí. Ọjọ́ méje péré ló kù. Tí gbogbo wa máa mọ ibi tá à ń lọ nínú ààfin. Àbí o. Ẹnìkan ló ṣáà máa mú inú wa báyìí. Tún béèrè. Èmi ló máa mú. Ó máa mú inú ara ẹ̀ dùn. So ìwọ náà fẹ́ máa gun Rolls Royce? Yes. Ó fẹ́ máa travel lọ sí Britain? Ó máa lọ Amẹ́ríkà bó ṣe ń wọ̀n ẹ́. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n bí ẹ. Nítorí kí ni ìwọ gangan ṣe wá síbí báyìí? Àbí ta lórí ire òun? Jọ o. Ó wà lára ẹ̀. Ṣorí bí èmi ṣe wà yìí, mo ti láàlà. Nínú àlá yẹn, mo rí pé mi àti Prince a ṣe wedding. Lórí rẹpẹtẹ ni o. Jẹ́ kí n gbà ẹ́ nímọ̀ràn kan. Ṣorí oorun tó sùn yẹn, á dáa kó má jí o. Nítorí àlá lásán ni tí ò lè wá sí ìmúṣẹ. Kí ni? Alẹ́ lè ti ṣẹ. Ó ti ṣẹ. Dúró kéré tí mo ti ń bá ẹ sọ gan-an, ta ni ẹ́? Tó bá ti jẹ́ pé Bímbọ́ gangan ló ń bá mi sọ̀rọ̀ sẹ́yìn. Ó sì dáa. Ó ti ẹ̀ lè mú ẹni gbàgbé. Níbo síbo? Bímbọ́. So ìwọ náà notice bí Prince ṣe máa ń ṣe sí Bímbọ́. Ṣé Prince nìkan ni? Olórí ńkọ́? Irú tó ní kí n bẹ ṣe. Ẹ kú ṣe o. Bímbọ́. Kí lẹ̀ sọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. No, mo bá tún rìn ni. Ó fẹ́ bá mi ṣe irun. Mo fẹ́ ṣe kọjú sọ́kọ. Ṣọ́ fi ṣe yín ni ẹjọ́ eléjọ́ lẹ máa rò ẹ̀ rán nǹkan tẹ́ bá wá síbí báyìí. Anyway mi ò lè blame yín ná nítorí pé mo dáa jù yín lọ mo dẹ̀ posh jù yín lọ. Mo yẹ ríra dáradá ẹjọ́ òṣì lẹ máa rò. Kí ló máa ṣe ọmọ ìgan náà? Tiẹ̀ filẹ̀. Tiwa tí mò ń pọ́nlé. A ló ń ta. Mo náà fi mí lẹ̀. Bóyá owó yẹn kúnlẹ̀ kẹ̀dá wọ́dílẹ̀ kẹ̀dẹ̀ rùdí sókè. Kídi yín ga jórí yín lọ. Ẹni tó bá máa jẹ́ olórí ọba nínú ìlú yìí, ó gbọ́dọ̀ lè ní àfaradà. Bẹ́ẹ̀ni. Gbé. Nkíni ó yarù sókè dáadáa. Gbogbo bí díẹ̀ ṣe mọ náà rèé. Kò kù síbí kankan mọ́. Káì. Kí ló ń tẹ̀ ẹ́? Kí ni? Ọba lọ́la, ṣó rí yín burú?